Tẹ̀mẹ̀dù wò pé ibi ayé ń lọ yìí jẹ́ kóun tẹ̀síwájú. Ó gboko aláwo lọ, ó dọ̀dọ̀ aláwo rẹ̀. Aláwo gbé fájànlẹ̀. Odù Ògúndábèdé ló yọ. Ó kígbe sókè, ha! Odù olè nìyẹn, èmi ò lè jalè o. Iṣẹ́ ọwọ́ mi ni mò ń ṣe o. Bàbá ń tẹ̀ ń sọ yẹn, mi ì lè ṣe kinní kan. Ní sùúrù arákùnrin. Odù Ògúndábèdé kì í ṣe pólè ní ẹ o. Ohun tí Fáwí kọ́ nìyẹn. Ohun t'Ọ̀rúnmìlà sọ kọ́ nìyẹn, má pawó lékè, má pèṣù lólè. Má wọ̀run yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́. Àwọn èèyàn ló ti sọ Odù Ògúndábèdé di odù àwọn olè. Kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹ súnmọ́ mi níbí o. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV. Ẹ wá mọ kúlẹ̀kúlẹ̀ ohun tí Odù Ògúndábèdé ohun tó túmọ̀ sí. Kì í ṣe odù tó ní kẹ́ ẹ lọ jalè. Bẹ́ẹ̀ ni kì í ṣe odù tó ní olè jíjà ló dáa rárá o. Ògúndábèdé kì í parọ́, kì í ṣèké. Bí odù yìí bá jáde, ṣọ̀ún láàrin ni. Á jẹ́ kí ẹni tí odù yìí jáde sí mọ àwọn èèwọ̀ tó rọ̀ mọ́. Á jẹ́ kí ẹni tó odù yìí jáde sí mọ àwọn ibi tó ti ń tàpá sófin. Á ṣàfihàn bóyá ẹni náà jẹ́ ẹni tó ń mọ̀kànmọ́kàn. Bóyá ẹni tó jẹ́ pé ìwà tinúmi ló máa ṣe òun ló ń wù. Á jẹ́ kó mọ̀ bóyá ó ń hùwà ọ̀dàlẹ̀. Á jẹ́ ó mọ̀ bóyá ó ń hùwà owú jíjẹ. Àmọ́ àwọn tí ò mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí ni wọ́n á máa wò ó pé tó bá ti jáde olè jíjà ni. Kò sí ohun tí Odù Ògúndábèdé tó ní í ṣe pẹ̀lú olè jíjà o. Odù Ògúndábèdé kọ́ gbogbo mùsùlùmí pé kéèyàn máa gbé pẹ̀lú ìjẹ́ ọmọlúàbí tòótọ́ nígbà gbogbo. Kéèyàn má mú kànmọ́kàn. Kéèyàn má gbà kọ́nàkọ́nà. Kéèyàn má fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ẹnikẹ́ni níṣu. Kéèyàn má mú nǹkan tí ò ń ṣe tiẹ̀. Kó má báyàwó níyàwó lájọṣepọ̀, kó má jẹ níbi tí ò ṣe sí. Odù Ògúndábèdé á tún máa rán àwọn èèyàn létí pé bó o bá lọ gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tó bá dijọ́ kan, ìwọ fúnra ẹ wàá mọ̀ pé kádàrá ẹ tó yẹ kó ti dé, ìwọ ló ń dá dúró. Odù Ògúndábèdé á tún máa sọ pé béèyàn bá máa lanu ní gbogbo ìgbà báyìí, òótọ́ ọ̀rọ̀ ni kó jáde ńbẹ̀. Ọwọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ́ ni ní gbogbo ìgbà, fínífíní. Bẹ́ẹ̀ ni ipa tó máa tọ̀ gbọ́dọ̀ jẹ́ ipa ìmọ́lẹ̀, kì í ṣe ipa òkùnkùn àbí ipa nǹkan tí ò fi bẹ́ẹ̀ mọ́. Látàrí ìdí èyí, béèyàn bá gboko aláwo, taláwo ní Odù Ògúndábèdé ló yọjú, kí èèyàn farabalẹ̀ kó gbọ́ nǹkan tí Ifá ń bá a sọ ni. Torí pé odù yìí, odù ìtọ́nisọ́nà ni. Kì í ṣe odù tó ń kọ́ni ní ìwà burúkú àbí odù tó ń báni sọ̀rọ̀ nísọ̀rọ̀ pé ìwà tó burú jáì kò wá sọ́nà àbáyọ mọ́. Odù yìí a máa dáàbò bo ni. Bí bàbá tó rí pé ewu ń bẹ lóko lóńgẹ́ tó ń pọmọ ẹ̀ pé tẹ̀ ẹ́ jẹ́jẹ́ o, tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Ṣé ẹ̀dẹ̀ wá mọ̀ pé ẹni tí Odù Ògúndábèdé bá yọ sí kì í ṣe ẹni yẹpẹrẹ o. Odù yìí a máa jáde lọ bá àwọn tó jẹ́ pé wọ́n máa gòkè àgbà. Odù yìí a máa yọ fẹ́ni tó bá jẹ́ wípé ìṣẹ̀dá ẹ̀ ti ṣetán láti rìnrìn àjò ìgbéga. Bódù yìí bá dẹ̀ ti jáde, gbogbo má ṣe àti gbogbo má tẹ̀lé, ìyẹn léèwọ̀ àtòfin ló máa kàálẹ̀ fún. Wọ́n á sì sọ fún àwọn nǹkan tó yẹ kó máa ṣe ní gbogbo ìgbà. Èyí tó bá ń ṣe tí ò bá dáa, wọ́n á sọ fún un pé kó jáwọ́ níbẹ̀. Látàrí ìdí èyí, kẹ́ ẹ mọ̀ o, ẹnikẹ́ni nínú wa tàbí èèyàn kan tẹ́ ẹ ti gbọ́ pé Odù Ògúndábèdé ló jáde sí i, tẹ́ ẹ wá ń wò ó bíi pé àbí kádàrá ẹ fẹ́ rọ̀ mọ́ olè jíjà ni. Rárá o. Odù Ògúndábèdé kì í ṣe odù olè. Ó dàbí jígí ni. Odù Ògúndábèdé dàbí ìránṣẹ́. Ó dàbí kọ́kọ́rọ́ àṣeyọrí. Kì í ba kádàrá jẹ́. A máa tún kádàrá ṣe ni. Látàrí ìdí èyí, ẹni tẹ́ ẹ bá mọ̀ tó jẹ́ pé odù yìí ti jáde sí rí, àbẹ́ni tẹ́ ẹ bá mọ̀ tó jẹ́ wípé wọ́n ti sọ fún un pé Odù Ògúndábèdé jẹ mọ́ ọ̀rọ̀ ayé ẹ o, tó wá sá lọ, ẹ sọ fún wọn pé kó padà wá. Bó bá sì jẹ́ yín ni ẹ ti gbọ́ rí pé odù yìí jáde sẹ́nìkan tẹ́ wọ́n ń burú ẹni bẹ́ẹ̀, fídíò yìí
ṣe ni kẹ́ ẹ farabalẹ̀ wò ó dáadáa kẹ́ ẹ ṣí ẹ̀ fọ́pọ̀lọpọ̀ yàn kọ́ bá a mọ̀ pé bódú Ògúndábèdé bá ti jáde kì í ṣodù ha mo gbé odù ha Ọ̀rúnmìlà èmi ló ṣèyí fún tán inú mi dùn tòró tọ́ mi sípa ọ̀nà ni níkànnì Yorùbá Gidi TV ní gbogbo ìgbà àwa a máa sòótọ́ a sì máa ṣèwádìí wa dáadáa torí pé gbogbo nǹkan tá à ń mú wá sétí gbọ́ yín àtọ́jú ìwòran yín a ti lọ béèrè lọ́wọ́ àwọn aláwòrè a ti rìnrìn àjò bẹ́ẹ̀ bá sì wo orí ẹ̀rọ ayélujára ẹ̀yin náà ẹ tẹ̀ síbẹ̀ kẹ́ béèrè Odùfà Ògúndábèdé wọn á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Odùfà yìí rọ̀ mọ́ ajé ó rọ̀ mọ́ òkìkí ó sì rọ̀ mọ́ kéèyàn lówó kó lọ́lá odù ìbákan náà sì ń ṣèkìlọ̀ pé ẹ gbọ́dọ̀ lọ kó ọrọ̀ jọ lọ́nà àìmọ́ ẹ gbọ́dọ̀ gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí fi kó ọlá jọ nítorí pé ó ṣe pàtàkì kẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá wúrúfẹ́ wà bẹ́ẹ̀ ìjìyà ń bẹ lákòótán odù Ògúndábèdé rọ̀ mọ́ àwọn tó máa lọ́lá àwọn tó máa lọ́là àtàwọn tó máa ṣoríire a sì máa kọ́ni ní ọ̀nà téèyàn máa rìn tó fi máa jẹ́ kí ìṣẹ̀dá ẹ̀ àti ìrìn àjò ilé ayé ẹ̀ kí gbogbo ẹ̀ já síbi ayọ̀ ibi rẹ̀. ẹ ṣé o ẹ láìkì fídíò yìí ẹ kọ́mẹ̀ǹtì síbẹ̀ ǹjẹ́ tí ẹ mọ̀ pé àwọn ohun tí odù Ògúndábèdé rọ̀ mọ́ rèé ẹ jẹ́ a bára wa sọ̀rọ̀ nínú comment section àwa láàmú àwọ̀ ẹ̀yin láwọn máa bá o ẹ ṣé fún ìfẹ́tẹ́ ní sọ gbogbo láìkì kọ́mẹ̀ǹtì shares àti subscription yín là ń rí ìfẹ́ yín kò ní ṣá ìfẹ́ wa kò ní ṣá lọ́kàn yín náà lágbára Ọlọ́run ẹ ṣeun lẹ́ẹ̀kan sí Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ́yẹ lórúkọ mi ó dìgbà kan náà. Èwe ń jẹ́ egbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́ OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́ ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ lọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe 09150491169 OEA herbs and shrub spices Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers ẹ ṣeun ni o ẹ̀yin fámìlì wa lórí YouTube ẹ ṣe appreciation. Yeah, man. Bí irúgbìn ṣe ń dàgbà Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́ Ọlọ́run mà ló ń dùn. mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun daddy and mommy ẹ ṣeun ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. lórí Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè àwa mọ̀mọ́ mórè àwa mọ̀mọ́ mórè o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. ẹ̀yin ṣálẹ̀ yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. àwa mọ̀mọ́ mórè àwa mọ̀mọ́ mórè o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. àwa màmá mórè àwa màmá mórè. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ mórè. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá
bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100,000 ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters adúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.